wà lọ́tọ̀ olóṣì kejì eléyìí. ọ̀yà ẹ̀sọ́ àwọn yóò di. èyí tó wá ẹ wá lọ síbi as-su'al al-akhir. òun lọ́rọ̀ àbáláyé ok ọ̀rọ̀ àbáláyé Qasim kátó lọ bẹ̀ Mufti Jakmel naam ok níjọ́ òun ok ok ṣé ká gbé kíní yìí fún. nǹkan yẹn lè gbọ́ ní àárín ìṣẹ́jú méjì tí ò ní pẹ́ àwọn afáwà àgbà kan ló béèrè ọ̀dà wọn send voice note sí mi wọ́n gbé Sultan Sokoto tó lọ síbi kíní ìwúyè Aláàfin Ọ̀yọ́ wọ́n ní ṣé bó ti lọ yẹn kí ni Islam sọ ń parí torí àwọn máyà kan wá pé torí làkúndínù kan wàlí ẹ̀dín ní pé kò yẹ kó lọ nígbà àmọ́ bó ti wá lọ ọ̀hún kí ni Islam sọ nípa lílọ rẹ̀ béèrè yẹn. Sultanu tó jẹ́ Sultanu mùsùlùmí Sultanu Sokoto níjọ́ òní tí wọ́n ń ṣe wúyà Aláàfin ní Ọ̀yọ́ Sultanu Sokoto wá lọ ní àfa aláyé wa béèrè wípé ṣé bí Sultanu Sokoto ṣe lọ ọ̀hún ṣé sẹ̀rí àfaramọ́ sódà bẹ́ẹ̀ wípé tí sẹ̀rí àwí ni pé làkúndínù kún wàlí àdín Sultanu Sokoto mùsùlùmí làwọn wípé àwọn tí wọ́n lọ lè bá ní wàlí àdínù ló yẹ kí Sultanu ó lò fún wọn kò yẹ kó lọ sọ́dọ̀ wọn akramakumullah ṣé bẹ́ẹ̀ lórí. Qasim akramakumullah ọ̀sà. ìbéèrè ńlá lóòótọ́ ìbéèrè tó sì dáni. ayakumullah. àmọ́ ojú tí a fi wò òun ni wípé láì fi òsì ń bi kọ́ lọ. nítorí kíni. torí wípé ìlú ọ̀dà wa pọ̀ òun Nàìjíríà bí Sultanu bá ń ṣe nǹkan tí ọba kọ̀ǹtẹ́nì kí Aláàfin Ọ̀yọ́ wá bẹ́ẹ̀ ó ti yé báwọn á lọ síbẹ̀ tálààfin náà bá ń ṣe nǹkan àbí Ọọ̀ni Ifẹ̀ ṣe nǹkan tọ́ba kọ̀ǹtẹ́nì kí Sultanu ó wá síbẹ̀ gẹ́gẹ́ bí wípé Nàìjíríà lọ́jọ́ pàwápọ̀ àṣepọ̀ sì wà láàrin àwọn lọ́balọ́ba lọ́tọ̀ ó ti yé báwọn ní sùúrù àṣepọ̀ wà láàrin àwọn lọ́balọ́ba lọ́tọ̀ ó ti yé ó jẹ́ Kristẹni ni ó jẹ́ Mùsùlùmí ni ó jẹ́ oníṣẹ̀ṣe ni ṣé lọ́balọ́ba ni wọ́n ní ìjókòó papọ̀ lọ́tọ̀ lórí ọ̀rọ̀ ti ìlú ni kì í ṣe lórí ọ̀rọ̀ tẹ̀sìn ọgbọ́ gẹ́gẹ́ bí wujihatu nazar ojú táwa fi wò ó ti yé wọn àti mizanu làákìl kọ́dà mizanu shar'i ó ti yé wọn ad-dinu lillah wal watanu lil jami' kọ́ ìdá yẹn ni ẹ̀sìn Ọlọ́run ló ní ẹ̀sìn àmọ́ ìlú gbogbo àjọ ní ìlú ni irú ẹ̀ bí ìlú bá jẹ́ ìlú kèfèrí ìlú yìí ìlú kèfèrí kò sí mùsùlùmí ẹyọ kan bẹ́ẹ̀ gbogbo tí ń bẹ kèfèrí ni wọ́n lè wọ pẹ̀lú kúfúrú wọn ni wọ́n ó sì wọ Mẹ́kà tí wọ́n bá nídìí láti gbá bọ́ọ̀lù World Cup tí wọ́n gbé sí Saudi bí wọ́n ti jẹ́ kèfèrí wọ́n ó sì wọ Saudi tó sì gbọ́dọ̀ gbà wọ́n lálejò ẹ gbọ́ tí ó gbọ́dọ̀ pé ìlú yìí o ìlú tí ń bọ̀ wáyìí kò sí mùsùlùmí bẹ́ẹ̀ kèfèrí gbogbo wọn ẹlẹ́bọ ni wọ́n inú World Cup yìí wọ́n ti qualify fún inú World Cup yìí àwọn nìkan náà wọn gbọ́dọ̀ wá Saudi tó bẹ̀ kó bẹ̀ torí pé òun náà ti pèpè síbi bọ́ọ̀lù ọgbọ́ òun náà sì ń lè jáde lè báwọn èèyàn gbá ìjọ tán bá fẹ́ wà lù tiẹ̀ náà ọgbọ́dọ̀ ṣe kíni ọgbọ́dọ̀ bá wọn lálejò ọ̀rọ̀ tìlú nù ó yàtọ̀ fọ́rọ̀ ẹ̀sìn ìdìde tí Sultanu dìde lọ sí Ọ̀yọ́ láti lọ lè participate àbílẹ̀ mọ́ pé participate níbi tọ́líà ìwúyè ti Aláàfin Ọ̀yọ́ ìdìde tí Sultanu dìde lọ bẹ̀ ó lọ bẹ̀ gẹ́gẹ́ bí dọ́ífù tí ń lọ lè tí wọ́n invite wá síbi programu náà ọlọbẹ ayébẹkọ ó gbọ́dọ̀ àjábà dáwà gẹ́gẹ́ bí wípé ọba kan nínú àwọn táwọn jọ ń jẹ ọba ní ìlú kan tí ìlú náà jẹ́ ìlú tó lórúkọ báwọn náà ti lórúkọ sọ pé Ọ̀yọ́ kìí ṣe ìlú kékeré ìpìlẹ̀ ni nílẹ̀ Yorùbá yìí so Kánò náà ìpìlẹ̀ lòun náà so wọ́n gbọ́dọ̀ Kánò ọgbọ́dọ̀ kún wọn ọmọ tí ń jẹ́ Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ń ṣe kí ẹni yìí ó jẹ́ ẹni tí òun àti ọba yìí ní àlákọ̀tẹ́lẹ̀ kó tó di pé dórí oyè ó gbọ́dọ̀ wá ní tìtorí rẹ̀ àmọ́ ìwà débẹ̀ pẹ̀lú bó ti wá bá dà wọn bí wọ́n ti ṣe ìṣesí wọn wípé báwọn ti ṣe ní mùsùlùmí sì ni wọn àmọ́ bí wọ́n ti ṣe ní yọkàn máa mọ̀ yíké bó lẹ̀ yá ń ṣe ìsìlámù yìí tẹ́ fẹ́ bọ́kùn yìí àmọ́ kìí sóhun ní àwọn adáwọn dókòó ẹ̀gbọ́dọ̀ ṣe tí wọ́n ti mọ́ kìí ṣe ìhun ní ó fi torí ẹ̀ bínú kú ń bẹ̀ kún wọn àmọ́ tó bá ti wá rí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ṣọ́ra láti kọ́ má fara yí ẹbọ ó gbọ́dọ̀ ṣọ́ra kọ́ má fara kó ẹbọ torí nù fara kó bọ níbi ọba jòkó sí wọ́n máa ń fi kíní kan àwọn ọba kọ̀ọ̀kan tí wọ́n fi ń kàn wọ́n lérí ọgbọ́ ọgbọ́dọ̀ fi kan Sultanu àwọn náà sì ní gbé dọ́dọ̀ ẹ̀ tó rọ́mà yìí pé kìí ṣe ara wọn so ọjọ́ understand báwọn òun lè yìn òfin gbọ́dọ̀ pé lílọ tí Sultanu lọ káwá nítorí ipò tí lọ ní ọwá di ọwá dẹbọ kọ̀ dẹbọ fún
gẹ́gẹ́ bí wíjẹ́ àtúná ẹlòmíì bá wá ríra yìí mi tó yàtọ̀ sílé yìí tòun lè àmọ́ níwòye tèmi àti àwọn àkàwé tí mo ṣe yìí ó ti yé ọgbọ̀dọ̀ dáhùn bọ́ bá jẹ́ olóòsà abẹ́lẹ́bọ níbẹ̀ lórí president tó yẹ pé lẹ́bọ gidi tara níbẹ̀ bẹ́ẹ̀ bọ́ bá pè wọ́n dá lóhùn náà ni kódò lè pa àwọn olóòsà rẹ̀ kún òjòkó báyìí yóò sì pa àwọn àfáà kún òjòkó báyìí àwọn àfọwọ́sí dá lóhùn tó róhùn lórí ìlú tó dọ̀rúurì nù ni ni máa ń mú yàn sí ọ̀pọ̀lọpọ̀ kan irú ń tọ́sẹ̀lẹ̀ ní pẹ̀lú sultanu yẹn á tún sọ́ndà dọ̀rúurì ni ó ti yé báwọn torí pé Islam níbẹ̀ yẹn tí kò sí àmúlùmálà lára ti ń jẹ́ sultan bí ó ti rí ni. náà kí ọba aráyé gita fẹ́